Èmi ọmọ yín Títílopé ló ń sọ̀rọ̀. A kú àlàjá ọdún 2024, a dẹ̀ kú ọdún tuntun 2025. Mo mọ̀ wípé o ti ṣe ètò, o ti ṣe ìlànà sílẹ̀ àwọn ohun tí o fẹ́ lépa ní ọdún yìí. Àmọ́ mo fẹ́ kí o fi ohun ẹyọ kan sí. Àwọn Yorùbá lọ́wọ́ bọ̀ wọ́n sọ wípé ẹni tó bá mọ iyì wúrà òun là ń tà fún. Nítorí ìdí èyí, bó ṣe ń lọ ní ọdún yìí, rí dájú wípé ẹni tó bá mọ iyì wúrà ẹ òun ni kò tà fún. Ṣé mo wá ń sọ wípé kó máa mú wúrà ẹ kó máa tà fáwọn ènìyàn ni? Rárá o. Òwe ni eléyìí ní èdè Yorùbá. Kí ni ó sì túmọ̀ sí? Òun náà ni wípé àkókò ẹ wúrà ni, ọpọlọ ẹ wúrà ni, àwọn ohun tí o lè fi ọwọ́ ara ẹ ṣe, ìyẹn skills ẹ wúrà ni, pàápàá jùlọ bí ó bá ṣe ń rí lára ẹ wúrà ni, ìyẹn feelings ẹ. Nítorí ìdí èyí, ní ọdún yìí, rí dájú wípé àwọn tí o bá fi àkókò ẹ fún wọn mọ iyì ẹ, àwọn tó bá fi feelings ẹ fún wọn mọ iyì ẹ, àwọn tó bá fi owó ẹ tó fi fún wọn mọ iyì ẹ. Nítorí wípé àwọn kan wà, wọ́n pè wọ́n ní àwọn tó ń fi àkókò ẹni ṣòfò. Bó ṣe ń lọ lọ́dún yìí, rí dájú wípé o ò bá wọn dòwò pọ̀. Má fi àkókò ẹ ṣòfò rárá. Má fi àkókò ẹ má fún ẹni tó máa fi ṣòfò. Nítorí ìdí èyí ni mo sọ wípé ẹni tó bá mọ iyì wúrà òun là ń tà fún. Rí dájú wípé àwọn tí ó mọ iyì ẹ òun ni o fi feelings ẹ òun ló fi fún. Àwọn kan wà, wọn ò lè fún wàrà àmọ́ wọ́n lè dá wàrà nù. Má jẹ́ kí ẹnikẹ́ni kí ó dá wàrà ẹ nù ní ọdún yìí o. Eléyìí ṣe pàtàkì, ó ṣe kókó. Má gbàgbé láti like fídíò mi, láti share àti láti subscribe. Títílopé ló ń sọ̀rọ̀, ó dìgbà, a ò ní pàdé ayọ̀.